Aha, orúkọ mi ni Fẹ́mi Adébáyọ̀ tí gbogbo yín mọ̀ sí jẹ́ lílì oníṣó ẹ máa wo Bísí Ológe show ẹ má kú ọmọ ẹ̀. Ọlọ́lá ni ìbọ̀dún ọdún kan, àlẹ́kọ́sí mi àǹfààní. Ọlọ́lá ni ìbọ̀dún ọdún kan, ìjọ àbíní kò kúkú kéré, ṣẹ́bàjẹ́ bí ní ilé níjẹ́, ìjọ àbíní kò kúkú kéré, àlẹ́kọ́sí mi ti pẹ́ mo ti ń bọ̀, ṣùgbọ́n lọ́jọ́ ní afojú kanra, apá kan lọ́ra apá kan ìbò ní mi, àlẹ́kọ́sí mi gbọ́dún ọdún kan, ìjọba jálàbí ẹni ńlá, ìjọba jálàbí èèyàn ńlá, ìjọba jálàbí ọlọ́lá, ìjọba jálàbí olówó, ìjọba jálàbí ìtọ́kàn lọ́rọ̀ mi ṣẹlẹ̀ bá ṣe ẹsẹ̀ tí mo fi rìn òbójúmọ́ mọ́ bàbá ẹ bá wá mọ́tò kan kì í máa gbé kiri bàbá tó kàn lọ́rọ̀ mi ṣẹlẹ̀ bá ṣe torí bí ẹ bá lọ́kọ̀ tó bá ti ní mọ́tò kò tí ì pé tán tó bá fẹsẹ̀ rí tó ń dọ́kadà tó lẹ́sẹ̀ títì sẹ́wọ̀n mo parí sà ẹ̀ẹ́dẹ́ mọ̀pá ní kọ́sìmì aláàjì ni èyí tí mo rí ló jẹ́ mọ̀pá aláàjì ni ẹjọ́ ẹni kan rẹ́rìn mo bẹ̀rẹ̀ yìí mẹ́ta wọn. Ṣé ẹ bá ti ṣàdúrà fún ọdún lẹ́nu? Ẹlẹ́kẹ̀ẹ́ máa gbọ́ àwọn ọmọ mi, ẹgbọ́n wa dá wa ti bàbá sí o. Ẹgbọ́n wa dá wa ti bàbá sí. This video, please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.